Bàmí Adébáyọ̀ Olúkọ̀yà ẹ mọ̀mọ́ kọ́ńdọ̀n. Ìdòwú ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọkọ ni òkú ọdún òkú ọdún mo ló sì kú yẹ dùn òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn Adébáyọ̀ mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wàá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì ò wá nípa ọ ìwọ ò wá ní báwọn kó ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́lọ́run ọba òòrè gángan Ìdòwú o aya rẹ ẹyinjú rẹ ló rán mi wá bí o iye Olúbùkọ́lá Olúkọ̀yà ló rán mi wá ìbídùn ní lónìí wá kí ọ ó ní Àkànní Akéwì dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde wọ́n bá ń kọ́kọ́ mi dáadáa àrídùnnú mi ni kòríkòsùn mi ni igi lẹ́yìn ọgbà mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Adébáyọ̀ ẹlẹ́yinjú ẹgẹ́ wọn àbíwá tútù bí àdàbà ṣá ni mo pé o bá ń kí o iṣẹ́ rẹ̀ wá ní dojúrú wà á mọ̀ rí ṣe ni àìsàn wá ní kán Ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú wà á dàgbà wà á bẹ́gbẹ́ pé Ìdòwú wàhálà lùkùjọ ni ìṣọ́ máa jìnnà fún ọjẹ́ ni o ò ní sunkún lórí ẹbí bẹ́ẹ̀ ni o ní sunkún lórí ara láṣẹ Elédùmarè ọba aya rẹ ẹyinjú rẹ ìlóní wà mọ̀ kí ọ dáadáa wípé òkú ọdún ó ní dákun báńkì àdún máa dán ìfẹ́ mi o Ìdòwú ọkọ mi ni ìdùnnú mi ni kòríkòsùn mi ni òjò pa mí dákun mọ́ pa ìfẹ́ mi o òrùn dákun mọ́ pa àrídùnnú mi gangan ni ìbídùn ní wípé inú ìfẹ́ rẹ ṣá ni wọ́n fi ṣe lé mébí irun fẹ́ràn orí ó fi ṣe lé eyín fẹ́ràn ẹnu ó fi ṣe lé o ìwọ nìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan èkùrọ́ ńlá lábàkọ́ ìwà ìfẹ́ mi rẹ aya rẹ ló kú ọdún olóòsìkú àṣeyẹ ni ó ní kí n bọ́hùn délé àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni èmi Àkànní fẹ́ bá ọ délé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ ìyẹn ní Aṣígìdì níjẹ̀bú-Igbó ẹ̀yin lọmọ orímọ̀lú sí àgbé ọmọ òkè sópin ọmọ oníyàn òṣòro ọmọ ọ̀nà yẹlu lọ́jà gbó ọlọ́jà gbó Ìdòwú ṣonímọ̀ nìṣó nínú gádínì àwọn bàbá rẹ ni èrò tí ń rébẹ kó mọ̀ ṣàfihàn ilé ọ̀hún dùn jòyìn lọ mẹ́bí wọn lọ máa ṣàlè jẹ́jẹ́ wọ́n ṣàlè jẹ́jẹ́ bí ẹni tí ò rò bí rírí bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nílé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọn lọmọ onígbò mámadé o bàbá yín ló nígbò máma wọ̀ àjòjì tó bá wọ ìgboro yóò sì dẹni ẹbọra àjòjì tó bá wọ ìgboro yóò sì dẹni àtẹ̀mọ́lẹ̀ mẹ́bí wọn lọmọ ẹ̀yìn kùlé lọ́tà wá inú ilé láṣẹ ní ń gbé ọmọ òde fìlàdé làkàì ń bó pẹ́ títí òbí lágbó àmọ́ làkàì bàbá ńlá bàbá yín màmá níjẹ́ gbó láéláyé Ìdòwú mẹ́bí wọn lọmọ alágẹmọ mẹ́rìndínlógún òǹlẹ́ ọmọ alágẹmọ mo kí ọ o ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kówó dọ́là ó tó gbòde Ìjẹ̀bú ní náwó dọ́là kò òyìnbó tó dé òyìnbó dé lówó ọ̀hún pọ̀ sí ni mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Ìdòwú mo ló kú ọdún Adébáyọ̀ mo ló sì kú àṣeyẹ Olúkọ̀yà ìwọ ò wá ní báwọn fọdún ilé ìṣàṣe mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba oúnjẹ tán bá ní ìta ní nkọrin wíkẹ́ ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah Ìtara Ìfẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.